Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ó ń rúgbó bọ̀ o, wàhálà ń bọ̀ lágbọn òṣèlú pẹ̀lú bí Obi àti Oti ṣe pe ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀. Ẹgbẹ́ òṣèlú Labour ti ní òun yóò jẹ Oti, Obi àtàwọn tó kù níyà látàrí pé wọ́n ń ṣe àwọn ohun tó tàpá sí ẹgbẹ́. Ẹ sọ fún wọn pé kò sáàyè mọ́ nínú ẹgbẹ́ òṣèlú wa, Àbúrè ló sọ bẹ́ẹ̀. Àwọn kan ti gba Peter Obi nímọ̀ràn láti sọ ẹgbẹ́ Obedient Movement rẹ̀ di ẹgbẹ́ òṣèlú. Wọn ò tí ì yọ alága àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè yìí, ìyẹn Mahmood Yakub nípò. Agbẹnusọ rẹ̀ ló fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ látàrí ìròyìn tó ń jà kiri ìgboro. Àwọn agbófinró ọlọ́pàá tú wọn ká pẹ̀lú afẹ́fẹ́ tajútajú níbi tí wọ́n ti ń ṣe ìwọ́de alálàáfíà ní ìlú Àbújá. Igbákejì ààrẹ Kashim Shettima ti kí ọmọọbabìnrin orílẹ̀-èdè Sweden káàbọ̀ sílé ìjọba l'Àbújá. Ẹ yé díbọ́n, ìṣekúpani tó ń wáyé ní ìpínlẹ̀ Plateau kì í ṣe iṣẹ́ ọwọ́ àwọn Fúlàní darandaran. Wọ́n fẹ́ pa ìlú náà rẹ́ ni. Mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè eré ìdárayá Solomon Dalong ló sọ bẹ́ẹ̀. Owó náírà tún fìdí janlẹ̀ pẹ̀lú náírà márùndínláàádọ́ta lọ́jà àgbáyé. Ó ti di 1,600 náírà ó lé báyìí, ìyẹn 1,612 náírà sí dọ́là kan. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Leicester City níbi tí Ndidi wà ti ń wẹ̀ nínú omi tó ń gbé wọn padà sẹ́yìn lẹ́yìn tí wọ́n fìdí rẹmi sọ́wọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle nínú ìdíje English Premier League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.